A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún yọra rẹ̀ kúrò nínú ẹ̀bi ẹ̀sùn ìdí tí wọ́n ṣe gbé kíkọ́ ìfọpo Dangote oní bílíọ̀nù $250 $192 billion kúrò ní ìpínlẹ̀ Ògùn lọ sí ìpínlẹ̀ Èkó. Abíọ́dún ní lóòótọ́ ni òun jẹ́ alága fún Olókòlá Free Trade Zone ti ìjọba ìbílẹ̀ Ògùn Waterside nínú ìṣèjọba gómìnà àná Ìbíkúnlé Amósùn, ṣùgbọ́n òun kò sí lára àwọn tí wọ́n ní Dangote lára kúrò ní ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde akọ̀wé àgbà rẹ̀ Kúnlé Sànmọ́rí ni gómìnà ti sọ wípé kí wọ́n má di ẹ̀bi ìpàdánù náà lu òun. Ìpínlẹ̀ Ògùn ni Dangote kọ́kọ́ ní lọ́kàn láti kọ́ ibi ìfọpo náà sí, ṣùgbọ́n èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin òun àti ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso Ìbíkúnlé Amósùn ní èyí tí ó mú gbé kíkọ́ rẹ̀ lọ sí ìpínlẹ̀ Èkó. Ìdí nìyí tí ìpínlẹ̀ Ògùn ṣe pàdánù àǹfààní irúfẹ́ ibi ìfọpo àgbàyanu bẹ́ẹ̀. Ó tẹ̀síwájú wípé kò sí ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tí pípàdánù irúfẹ́ okòòwò bẹ́ẹ̀ kò ní ká lára, ní pàápàá jùlọ tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ilẹ̀ tí ó lọ́ràá fún irú àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òǹkọrin Afrobeat Ṣeun Kútì ni wọ́n ti gba onídùúró rẹ̀ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ọjọ́ méje tí ó jọ̀wọ́ ara rẹ̀ fún ẹ̀ka ọlọ́pàá ìwà ọ̀daràn lórí ẹ̀sùn ìdojúkọ pẹ̀lú ọlọ́pàá. Kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ lálẹ́ àná ni àwọn agbẹjọ́rò rẹ̀ Adéyínká Olúmídé Fúṣìkà àti Kúnlé Adégòkè ti sọ síwájú wípé Ṣeun yóò gba ìyọ̀ǹda nítorí gbogbo gbèdéke rẹ̀ ni ó ti ṣẹ́gun. Wọ́n ṣe àfihàn onífídíò níbi tí àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ ti ń kí i nígbà tí ó jáde kúrò ní iléeṣẹ́ ọlọ́pàá. Síwájú èyí ní àná ni àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kọ̀rọ̀ ojú sí ìhùwàsí àwọn ọlọ́pàá sí olórin ọ̀hún. Ìgbésẹ̀ yìí wáyé látàrí bí ìdádúró ṣe wáyé lánàá níbi ìgbẹ́jọ́ magistrate nígbà tí wọ́n wòye wípé adájọ́ Adéọlá Ọlátúbọ̀sún kò sí ní ìkàlẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n kéde sísún ìgbẹ́jọ́ sí òní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gbajúgbajà òṣèré ilẹ̀ Nàìjíríà Àdúnní Adé ti sọ̀rọ̀ lórí àhesọ wípé òun jẹ olóògbé Murphy Àfọlábí ní owó tí iye rẹ̀ tó $12,500 $250,000. Bí a kò bá gbàgbé wípé ní ibi ètò àdúrà ọjọ́ mẹ́jọ tí wọ́n ṣe lẹ́yìn ìpapòdà Murphy Àfọlábí ní ìpínlẹ̀ Èkó ni àwọn bàbá ìsìnkú ti pe Àdúnní Adé síta wípé kí ó wá san owó tí ó jẹ Murphy kí ó tó di olóògbé. Nínú àtẹ̀jáde tí àwọn alámòjútó ilé ìfowópamọ́ rẹ̀ gbé jáde ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé irọ́ ni fọ́nrán tó gbòde kan. Lóòótọ́ ni Àfọlábí fi owó ránṣẹ́ sí Àdúnní Adé láti wá bá a ya fíìmù, ṣùgbọ́n Àdúnní ti dá owó tí iye rẹ̀ kò ju $2,500 padà $150,000 nígbà tí iná ò wọ̀. Murphy Àfọlábí ni ó di olóògbé ní ọjọ́ 14 oṣù karùn-ún lẹ́yìn tí ó ṣubú ní ilé ìwẹ̀ tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Níbẹ̀ ni dókítà ti túfọ̀ wípé ẹlẹ́mìí ti gbà á. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Muhammadu Buhari ti ṣe àwáwí lórí òbítíbitì gbèsè tí ìjọba rẹ̀ jẹ tí àpapọ̀ rẹ̀ tó $180 tírílíọ̀nù. Ó ní àwọn dá owó yìí lé orí okòwò ohun amáyédẹrùn láti mọ̀ọ́mọ̀ fi gbógun ti ìṣẹ́, pèsè iṣẹ́ àti fún ìdàgbàsókè ọrọ̀ ajé wa. Ó ní ohun amáyédẹrùn ni àwọn fi ṣe gbòógì iṣẹ́ àkànṣe ìjọba wọn. Níbi ìfilọ́lẹ̀ àkànṣe afárá 3, iléeṣẹ́ akọ̀wé 3 àti iṣẹ́ ojúnà ti ìjọba rẹ̀ ni ó ti sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ó ṣe àtẹnumọ́ wípé àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí ni ó de gbèsè mọ́lẹ̀ tí àwọn sì ṣe àṣeparí iṣẹ́ náà ní ọ̀nà tí ó ṣeé fojú rí. Buhari fi kún un wípé gbèsè orílẹ̀-èdè mìíràn ni wọ́n máa ń tọpinpin dé ibi iṣẹ́ àkànṣe wọn, tí wọ́n á sì kó èrè rẹ̀ lẹ́yìn àìmọye ọdún. Buhari wá rọ àwọn ará ìlú
láti má ṣe wo gbèsè nìkan ṣùgbọ́n kí wọ́n wo àǹfààní rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Nínú ìwé ìròyìn Nigerian Tribune bákan náà ni ààrẹ Muhammadu Buhari ti sọ wípé òun mọ̀ọ́mọ̀ ti ẹnu ibodè ilé wa ni nítorí àǹfààní ará ìlú àti wípé ará ìlú yóò padà wá yí òun lọ́gàá lórí rẹ̀. Ó ní Ọlọ́run nìkan ni ó lè ṣọ́ wa lọ́wọ́ àwọn ọ̀daràn nítorí ẹnu ibodè ilé wa gbòòrò. Níbi ìfilọ́lẹ̀ olú iléeṣẹ́ aṣọ́bodè tuntun ni Buhari ti sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ìlú Àbújá. Ó túbọ̀ rán wọn létí wípé òun yóò jìnnà sí ìlú Àbújá lẹ́yìn tí sáà rẹ̀ bá tẹnubẹ́po. Ṣùgbọ́n kí wọ́n rántí wípé Lake Chad jìnnà sí Benin. Ọlọ́run nìkan ni ó lè ṣe àmójútó ẹnu ibodè ọ̀hún. Ṣùgbọ́n wọ́n nílò ẹni tí ó ní agbára àti ọpọlọ àti ṣe àmójútó ẹnu ibodè náà. Ó ní òun mọ̀ọ́mọ̀ ti ẹnu ibodè pa láti dènà kíkó ìrẹsì wọlé nítorí Ọlọ́run bùkún wa lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ilẹ̀ àti ojú ọjọ́ tí ó dára. Ní pàápàá jùlọ kí a máa jẹ ohun ọ̀gbìn wa, kí àwọn orílẹ̀-èdè tí wọ́n súnmọ́ wa tí wọ́n sì ń gbin àpọ̀jù ìrẹsì máa jẹ nǹkan wọn tàbí kí wọ́n máa tà á sí ibòmíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. Síwájú ìyànsípò sáà ẹlẹ́ẹ̀kejì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, Gómìnà Ṣèyí Mákindé ti tú ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ náà ká. Ìgbésẹ̀ yìí wáyé lánàá nínú àtẹ̀jáde tí olórí òṣìṣẹ́ rẹ̀ Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí buwọ́lù. Bákan náà ni gómìnà náà fi òpin sí iṣẹ́ àwọn olóṣèlú. Ó ní kí wọ́n jọ̀wọ́ gbogbo ohun ìní ìjọba tí ó wà ní ìkáwọ́ wọn fún olórí òṣìṣẹ́ ẹ̀ka olúkálùkù wọn. Lẹ́yìn èyí ni ó kí wọn fún àjọṣepọ̀ wọn fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ó gbà á ládùúrà fún àṣeyọrí ìgbésẹ̀ ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Thisday tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ń gbẹ́jọ́ lórí èsì ìdìbò ààrẹ Presidential Election Petition Court ti ṣe àpapọ̀ ẹ̀sùn mẹ́ta tí ó dá lórí ìkéde Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ààrẹ tí ó kọjá. Àwọn tí wọ́n ṣe ìpẹ̀jọ́ wọ̀nyí ni Atiku Abubakar pẹ̀lú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Peter Obi àti ẹgbẹ́ òṣèlú Labour Party pẹ̀lú Allied People's Movement (APM). Bí ó tilẹ̀ jẹ́ wípé ṣíṣe àpapọ̀ ẹ̀sùn wọ̀nyí kò tẹ́ àwọn olùpẹ̀jọ́ lọ́rùn, adájọ́ Haruna Samani fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí lọ pẹ̀lú ìlànà òfin ojú ewé 50, ìgbésẹ̀ àkọ́kọ́ fún òfin ìdìbò ọdún 2022 tí ó sọ wípé bí àfisùn méjì tàbí mẹ́ta bá dá lórí kókó kan, gbogbo rẹ̀ ni wọn yóò ṣe ìgbẹ́jọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sùn kan. Ìdí nìyí tí adájọ́ ṣe gbogbo àpapọ̀ rẹ̀ sí ojú kan. Ó wá sún ìgbẹ́jọ́ sí 30 oṣù karùn-ún nígbà tí ọ̀kọ̀ọ̀kan olùpẹ̀jọ́ yóò mú ẹlẹ́rìí rẹ̀ wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.